ní péjì yẹn tó bá jẹ́ pé irú Rwanda lè wà ní ìsìn ẹ̀wọ̀n ní gbogbo yóò ti wọ́n fa sọ pé ń gbèrú kọ ọba kí ló dé tẹ́yìn ò lè preach ẹwà tó wà nínú ẹ̀sìn tiyín why don't you preach the love ṣẹ́sìn yín ní pé kẹ́ ẹ máa kórìíra àwọn ẹlẹ́sìn mi kẹ́ ẹ máa pa wọ́n ni àbí kẹ́ ẹ máa ṣépè fún wọn ni àwọn Muslim àti Christian ló dẹ̀ já kínní ilẹ̀ láti bẹ̀rẹ̀ in the beginning àwọn oníṣẹ̀ṣe èyí ṣépè wọn èyí máa wá ṣe kínní báyìí that's the fact ẹ lè hate mi fún mi ó sòótọ́. ọ̀rọ̀ tí broda Àròjinlẹ̀ sọ yìí ọ̀rọ̀ yìí bóyá nítorí pàtì ẹ̀ nífẹ̀ẹ́ broda náà ló fà ọ̀rọ̀ náà jẹ́ ìbànújẹ́ fún mi púpọ̀ àìṣe déédéé wọ́n jẹ́ jáde ibi ọ̀rọ̀ yìí púpọ̀ Ọlọ́run ló máa ń tẹ́ ẹ fẹ́ mo rò sọ́tún mo rò sósì pé ẹ fẹ́ táwọn àbọ̀rìṣà lọ́rùn ló jẹ́ ẹ̀sùn eléyìí ni ọ̀jọ̀gbọ́n la pè yín gẹ́gẹ́ bí orúkọ yín gan Àròjinlẹ̀ kéèyàn ó rò dáadáa kó má bàa dàbá mọ́ mùsùlùmí ni yín ó yẹ ká bá déédéé lọ́dọ̀ yín mo rò sọ́tún wípé followers lẹ nídìí ni àbí kọ́mẹ́ǹtì àbí kíni ọ̀rọ̀ yín ọ̀bá dẹ̀ mọ́ kọ̀bá má dé ti gbọ́ ọrú mi yìí gan àmọ́ torí pé ẹ ló kọ lórí mídíà torí pé ẹ ní followers gan ọlọ́mọba wa sẹ́yìn kú lórí dáadáa eléyìí ẹ ṣe ó kù ká tó púpọ̀ gan ni o gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tẹ bá fẹ́ gbàdí sáà lórí eṣinṣin lásán ẹ lè fìdí ẹ̀ múlẹ̀ ìgbà tó yẹ kó bí ma ìgbà ọmọ tó yẹ kó bí ọjọ́ tó yẹ kó lò láyé oúnjẹ tí máa ń jẹ ó wá di bí ọ̀rọ̀ èèyàn àwa mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀sìn àwa ní mùsùlùmí ni máa kọ́kọ́ dá wàhálà lẹ̀ òun ló kọ́kọ́ dá wàhálà lẹ̀ pé àwa ẹ fi igi gún ojú egbò wa ní pẹ̀lú ọ̀rọ̀ yìí tójú èèyàn bá tó ìtàn àtẹ̀yìnwá nípa ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá àtàwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ pẹ̀lú tí wọ́n ti ṣe ètè ń lọ lọ́wọ́ gan lórí mídíà lórí TikTok ní àbí lórí Facebook ní ẹ̀ mọ́ tí wọ́n máa wí pa ẹ̀sìn wa ni aláyín gan kò ní ṣe kíníkà wọ́n máa wí rábàràbà èmi ọmọ kò tàdísì ọ̀tọ̀ ní tí wọ́n máa wí kò tẹ̀ ní máa kà gan bàbá ọ̀yà kà jáde Buhari ṣe é kíni ẹ wo TikTok tó bá jẹ́ pé èèyàn ló mú yín sọ eléyìí ok ẹ̀yin jẹ́ mùsùlùmí gbogbo àwọn èèyàn ẹ wá jájọ gbọ́rọ̀ brọ́dọ̀ eléyìí abọ̀rìṣà ni ẹ̀yin tẹ́ bá dá àmọ́ sáà yín rè ẹ̀gbọ́n tó ń wí. ọ̀rọ̀ tí mo sọ ní àná lórí ọ̀rọ̀ àwa oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni tí mo ní kó lórí ibùkù gbogbo wa olórí ibùkù aláyé bàjẹ́ ni wa mo tún rí àwọn èèyàn tún pè mí ṣé ẹ fẹ́ ṣàgbákò ayé ni gbogbo ẹ̀yin onífòfò yẹn ẹ̀yin oníforí ibùkù yẹn ṣe fẹ́ ṣòfò ni mọ̀jú kẹsẹ́fà lọ rí nǹkan kan rí ìdàn nígbà pé ogun nǹkan tẹ́ bá ṣe náà social media ní social network ni paparazzi kẹ́mọ́ ká gbádọ́ òfò sọ́rùn pé kẹ́mọ́ ṣe pọnpọn dú orí ibùkù àwọn wèrè tán dẹ̀ ń bọ́ sọ́wọ́ yín náà ayé wọn máa bàjẹ́ náà nítorí pé ńgbà tí wọn bá ti ní wo kinní wọn ò ní sẹ́ǹsì wọn lọ́pọlọ rí àṣà sí ibùkù kẹ́mọ́ ṣà káwọ́ gbowó máa ṣà kódà tá a bá ń ṣàgán sí àwọn Boko Haram kankan kò yẹ ká máa fi hàn olórí ibú ni yẹ ṣòfò ni ẹ̀yin olórí ibú kan oníṣẹ̀ṣe òṣì ẹ̀yin aládàáwọ̀ ayé. mo lọ́rọ̀ sọ lórí ọ̀rọ̀ yìí àmọ́ mo ń bọ̀ wá náà broda Àròjinlẹ̀ yìí àwọn jẹ́ mùsùlùmí wọn làwọn mùsùlùmí la dá wàhálà alẹ̀ wọn láti Christian bó ti jẹ́ sí pé mùsùlùmí gangan ni tájẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn broda yìí ọlọ́ba ń ṣe dáadáa fún ọlọ́ba ń fi mọ̀nà ọlọ́mọ kájú pa ọlọ́mọ jọta borí ẹ̀ ọlọ́jọ́ kan òṣèré wájú Ọlọ́run torí pé sẹ́rí àwọn ẹlẹ́kọ̀ọ́ ni akwa shahadati ala al-mar'i shahadatu ala nafsihi ẹ̀rí tí yẹn bá gbé fúnra ẹ̀ òun lè rí tó lágbára jùlọ tẹ́ bá ń kẹfẹ́ sí yàn pé ó lé ní òun gangan wá fìdí ẹ̀ múlẹ̀ pé ó lé lóhùn wà ẹ̀rí tó lágbára jù nìyẹn broda yìí ní àwọn ìwà kò sí àwọn èsì lérí rẹ̀ wọ àwọn gbogbo àwọn abọ̀rìṣà pẹ̀lú ibi tó wá yọrí ọ̀rọ̀ ẹ̀ sí mo rí pé ẹni àdúrà ni ó ṣeéṣe bóyá ló kéré jù láwùjọ ẹ̀yin abọ̀rìṣà àmọ́ Ọlọ́run bùn nílà káyì ó lóye ìyẹn padà wá mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ àfi ká mọ́rọ̀ ẹ̀ lò ẹni tí kì í ṣe mùsùlùmí ó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èsì olóríire ẹwọ́kọ̀ tó pera wọn àwọn ni wọ́n máa ewu wàhálà ni wọ́n bó lòrìṣà ń bó ìlú olòrìṣà ní máa wọ̀ tí máa ní sinmi ibi ẹ̀sìn Islam ló fẹ́ sí àwọn èèyàn yìí òun ló fẹ́ broda Àròjinlẹ̀ gẹ́gẹ́ bí orúkọ yín gẹ́gẹ́ bí ìtàn tẹ́ ẹ máa ń fìdí ẹ̀ múlẹ̀ ìtàn ẹranko ẹ sì wádìí títí inú kálukú sì máa dùn pé masha Allah ọlọ́mọ dá broda yìí dá kí ló dé ìgbà tẹ́ ẹ fẹ́ tọwọ́ bọ̀ tọ́ ẹ pé ní tí ń ṣẹlẹ̀ náà ló jẹ́ gbàbẹ̀ yẹn wọlé pé wọ́n sì wá bẹ̀rẹ̀ sí jiyàn gbé wọ́n bẹ̀rẹ̀ sí pààyàn wọn náà gbèsè rí àwọlé mọ̀ ń bọ̀ wá bẹ̀yìn kí ló dé tẹ́ ẹ kọ́kọ́ wádìí ìtàn nílẹ̀ Yorùbá ǹjẹ́ màáfà tí wọ́n pè ní Apalára ní Lagos State àwọn wo ni wọ́n kọ́kọ́ pa fáyẹn pé ìtàn kọ́kọ́ gbé wa ní ìtàn ní ẹni tí ìtàn ẹ̀ lálàáfíà tó jẹ́ gbajúgbajà àwọn wo ni wọ́n kọ́kọ́ pààyàn lórúkọ ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn abọ̀rìṣà mọ́ ni ẹjẹ́ àjọgbọ́. àfa ńlá níbi ìsìlú Apalára lẹ́kọ̀ọ́ àwọn aláwo ni wọ́n forò gbé lébùté mẹ́ta lọ́dún 1953 kò sí àfa àbí Apalára ohun yìí náà ni àfa àkọ́kọ́ tí àwọn aláwo kọ́kọ́ pa lẹ́kọ̀ọ́ àti ní ilẹ̀ Yorùbá yìí wọ́n pa á níbi tó ti ń ṣe wáàsí lọ́wọ́ wọ́n sì gbé òkú ẹ̀ lọ bámúbámú ìtàn ńlá ni nígbà náà ọdún 1953 ló ṣẹlẹ̀ àwọn tí wọ́n bá bí sáyé nígbà náà wọ́n lè jẹ́rìí sí i. broda Àròjinlẹ̀ àti gbogbo wa tá a jọ bọ̀ ọgbẹ́ wa jọ̀hún ọgbẹ́ àtijọ́ gẹ́gẹ́ bí ìtàn
àwọn àbọ̀rìṣà pa àfa àpalára kódà àwọn orí òkú ẹ̀ àwọn mọ̀lẹ́bí àfọ orí òkú ẹ̀ látara oòrùn ọgbẹ́ yẹn ń bẹ lọ́kàn wa wípé àwọn àbọ̀rìṣà yìí ẹni jẹgbọ̀n ni wọn níbi ìlísìn ni wọn ẹ wá wẹrí mídíà lẹ́nu ẹ wẹrí TikTok ǹjẹ́ mọ nǹkan tí wọ́n wí lórí nípa ẹ̀sìn wa ẹ̀tún wa ẹ̀yìn òtún wa gbélé ìkàlẹ̀ wa tó ń fi igi gún ojú egbò wa bóyá nítorí pé àwọn mùsùlùmí ń do fídíò àwọn tí àwọn àbọ̀rìṣà yìí nítorí ẹgbàgbọ́n ń ṣe program wọn relevant wọ́n tọ́ personality àwọn hindu fídíò ànífà ta ló ń gbé fídíò àwọn èèyàn wa láwọn àfa mùsùlùmí àwọn ẹlòmíì yóò mọ yàkàyàkà wọn yóò mọ tó yẹ kí wọ́n gbàbẹ̀ wọlé mò ń retí kẹsì gbèsè bóyá ní ìfà kò ní bẹ lára ẹlòmíì náà ni ó jẹ́ mọ̀ pé jihad wọ́n lọ́dún yẹn lọ tó bá jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí kó wọn ni pẹ̀lú ìdìfẹ́ àwọn èèyàn broda Àròjinlẹ̀ bá mọ̀ wípé mùsùlùmí lẹ́yìn ká sọ̀rọ̀ lágbègbè ẹ̀sìn wa ká fìdí ẹ̀ múlẹ̀ yín mùsùlùmí broda Àròjinlẹ̀ tó bá jẹ́ pé àwọn ni wọ́n jó ní sùúrù jùlọ wọn kì í dá wàhálà lẹ̀ wá ìtẹ́ ẹ lọ mọ gbé gómìnà kọ́ lọ́mọdé padà sí kó dé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ kírísítà ní àjíhádì lóde ẹ̀sìn wọn ló ní kó máa pààyàn tó bá jẹ́ pé ẹ̀sìn wa ló ní ká máa pààyàn broda Àròjinlẹ̀ wá ìtẹ́yìn jihad yẹn tẹ́yìn náà wọ́gbó lọ kẹ́ máa jíyàn gbé kẹ́ máa pààyàn kì í wá sí àfa àpalára nìkan ni wọ́n tún pa nínú tán àfa kan náà ní Lagos State àfa ní ṣáìdì bó ni wọ́n pè bẹ́ẹ̀ ṣáìdì Ẹ̀pẹ́ Lagos State náà ni àfa tí wọ́n pè ní wọ́n pa àfa náà ní Sọfúnwán àbí Sọfúnwán Bello àbí nǹkan ẹ̀jẹ̀ ń wá orúkọ wọn àwọn abọ̀rìṣà ni wọ́n pa àfa náà àwọn abọ̀rìṣà ni wọ́n pa àfa náà lórí orò àkọ́kọ́ náà tẹ́ bá tẹ́ kọ́kọ́ fìdí ìtàn múlẹ̀ wọ́n pa ìyẹn ní 2003 ni news yẹn jáde àmọ́ mídíò tí tó báyìí gbà náà 2003 náà pa àfa 2006 ni wọ́n dájọ́ fáwọn abọ̀rìṣà méje tí wọ́n lọ́wọ́ níbi kú àfa torí pé wọ́n lọ bá àlù ní káfa sinmi wá síta gbangba torí àwọn fẹ́ sọ̀rọ̀ láfa wà nulẹ̀ náà lọ káfa malẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bá ń káfa jẹ kẹ́mi àfọ̀ tó bọ́ náà padà pé wọ́n pa wọ́n àmọ́ ìbànújẹ́ ni fún wa dòní sẹ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ níjọ́ wo làwọn mùsùlùmí máa ń lọ lé àtàkì àwọn abọ̀rìṣà eégún táwọn ń gbé ń jò làwa iléyà wa olómú kò bọ́kọ̀ làwọn fi náà yàtọ̀ bá sọdún iléyà àbọ̀dún àwẹ̀ jimá wa ló mú wàhálà dání ni àbí ìrìn ọdún iléyà wa eégún tá bá ń gbé ọ̀rẹ́ tá máa mú lọ́wọ́ tá máa fi igi náà máa fi náà àbẹ́yàn tá ni wọ́n máa fi náà ráwọn fídíò ní táwọn afáàkà mùsùlùmí bẹ lórí mọ́sìnì tí wọ́n àwọn ipò nọ́mà ni oòrùn tá máa gbé ìpìlẹ̀ ẹbọ gangan òrìṣà tá láwọn ń bọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ ṣèṣe ẹnìkan ní jáde fún táìmù kan sí kan bóyá kí ló lè bá àtúbà kó lè bá àtúnṣe ìlú tájọ ní freedom ìlú tájọ nífa àwọn fẹ́ sọ̀rọ̀ ìlú wo ni wọ́n ti ń sọ̀rọ̀ tó túbà túnṣe jùlú mi tí wọ́n ti sọ̀rọ̀ lọ lágbàáyé ma ti bẹnu ẹ kí wọ́n tó pa àfa àpalára mọ ẹ̀yin náà gbọ́ news yẹn ẹ lọ gbọ́ fún fídíò yẹn lórí YouTube àwọn tí wọ́n sì kó ìtàn yẹn jọ tí wọ́n kó ìròyìn àfa àjọ pẹ̀lú orúkọ wọn kì í ṣe mùsùlùmí wọ́n sì ṣe insaf wá ìtàn yẹn fi wá ní mùsùlùmí ni máa kọ́kọ́ dá wàhálà alẹ́ àwọn àdá wàhálà alẹ́ bóyá n tó pin lójú ni èyí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìjínigbé kọ́ ló bá wa túnà sílé wọn bá wa fún ìjọba ní kápá lérí wọn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ àjọbọ̀ wá ìtì fẹ́rí dark man àtúnwá ráìtì jẹ̀yìn lọ gẹ̀tẹ̀ ráìtì jẹ̀yìn tẹ́ jẹ́ mùsùlùmí lọ ẹ jẹ́ àjọbọ̀.